ẹ̀fọ́n ti ṣe bẹ́ẹ̀ tọ̀ sí gbẹ̀gìrì láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí tóníkálùkù sì ti kẹ́kọ̀ọ́ rẹ̀ dání báyìí. Ó ti tó bí oṣù kan sẹ́yìn báyìí tí ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí tí wọ́n ti ní ìjókòó àti ìtàkùrọ̀sọ lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n tó ṣe wípé láti ìbẹ̀rẹ̀ oṣù karùn-ún tá a lò tán yìí títí di ọjọ́ 21 oṣù karùn-ún èyí tá a lò tán yìí, ó ní ọ̀rọ̀ náà ni ó ti forí ṣánpọ́n látàrí pé ìjọba àpapọ̀ kọ̀ láti san ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n ń béèrè fún. Bí ẹ bá gbàgbé, àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ìyún Nigeria Labour Congress àti Trade Union Congress ni wọ́n ti jọ ń jókòó pẹ̀lú ìjọba àpapọ̀ láti ṣe ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n sì sọ pé owó tó tó 615,000 naira ni àwọn ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ owó ẹ̀kúnwọ́ náà láti orí owó tó tó 48,000 naira tí wọ́n sì tún gbà mú tí ìjọba àpapọ̀ sún sí 54,000 naira. Àìní àṣeyọrí lórí èyí òun ló tún mú kí ìjọba àpapọ̀ sọ wípé àwọn sọ owó náà di 57,000 naira, ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà fọn mọ́ pé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀, iye tí àwọn lè gbà ó ní déédéé owó tí àwọn tún lè fi ṣe àǹfààní fún ìjọba, ó ní kí ìjọba san 497,000 naira gẹ́gẹ́ bí àwọn ṣe béèrè fún un. Ìjọba àpapọ̀ ló kọ̀ tí wọ́n tún láwọn ò lágbára rẹ̀, ṣùgbọ́n tí wọ́n fi orí okòó sọ̀ọ́dún wípé àwọn máa san 60 náírà ìyún 60,000 naira, ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà fi orí korí tí wọ́n sì ní àwọn kò lè gbà. Àìní àgbọ́yé àti ìfẹnukò lórí ẹ̀kúnwọ́ owó tí ìjọba àpapọ̀ kéde yìí òun ló fà á tí wọ́n fi wá kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ èyí tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ lénìí tí ń ṣe ọjọ́ 3 oṣù kẹfà ọdún tá a wà yìí tí ń ṣe ọjọ́ ajé Monday. Gbogbo akitiyan àwọn ìjọba àpapọ̀ láti jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fi ẹnu ìkéde láti jẹ́ kí wọ́n fi ẹnu ìyanṣẹ́lódì náà gúnlẹ̀ òní ó já sí pàbó pẹ̀lú bó ṣe ṣe ìpàdé mọ̀ńkẹ́lẹ́ pẹ̀lú wọn lánàá tí ń ṣe ọjọ́ àìkú. Nínú àwọn tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún tí wọ́n ṣe lánàá òde yìí, ó ní a ti rí ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ l'Àbújá Godwin Akpabio, abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Tajudeen Abbas, ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ ìyún George Akume àti olórí àwọn òṣìṣẹ́ ní ìjọba àpapọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà, ṣùgbọ́n tó já sí pé gbogbo akitiyan àti ṣíṣe ìpàdé náà ó ní ó já sí pàbó tí ẹni tó sì jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Joy Ajaero pẹ̀lú ti ẹgbẹ́ àwọn oníṣòwò ìyún Festus Osifo ó ní ó ṣe bẹ́ẹ̀ tó já sí pàbó tí wọ́n sì kéde wípé ẹgbẹ́ àwọn iléepo bẹntiró, ẹgbẹ́ ilé ìwòsàn, ilé ìwé àti ilé ìdájọ́ tó fi mọ́ ilé ìfowópamọ́ ni àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti èní tí ń ṣe ọjọ́ ajé Monday.